A kú ìwòyí, a kú ìgbádùn. Wọ́n ní kábíyèsí ní pé gbogbo wàhálà ìdààmú tóun ṣe lórí Naomi pé kò já sásán, pé inú òun dùn, pé òun máa fẹ́ celebrate ẹ̀. Ó lóun fẹ́ celebrate ẹ̀. Wọ́n lóun fẹ́ celebrate ẹ̀ pé kékeré gbọ́ kó sọ fún toko. Ó mọ ní kí n sọ fún wa pé gbogbo wa la fẹ́ ṣe àjọyọ̀ ìpadàbọ̀ Naomi sí ààfin láyé àtàlàáfíà. Tí ó jẹ́ kí àwọn olójú kò mú kò lọ, kán fi èrú gbàbùkún mọ́ òun lọ́wọ́ láti gba Naomi lọ́wọ́ òun pé Ọlọ́run ò gbà fún. Adẹ̀mí burúkú ò dẹ̀ bà lé Naomi. Ẹ wo gbogbo àwọn olójú kòkòrò. Àwọn olójú kòkòrò, àwọn olójú kò mú kò lọ. Téèyàn wà nílé ọkọ ló fẹ́ gbà. Kán má ì tí rí pé mistake kankan ṣẹlẹ̀ láàfin pé Naomi àti kábíyèsí wọ́n jọ gbọ́n mi sí omi ò tó. Bóyá àwọn gan pàápàá náà sà sí. Torí ogun tó ń ja oríṣiríṣi ní ààfin, ogun àfọwọ́sowọ́pọ̀ ni o. Àwọn àwọn àlè kábíyèsí tán náà wà láàfin, àwọn yẹn ń ṣe tiwọn. Àwọn alàgbà tó wà láàfin tán nífẹ̀ẹ́ kábíyèsí, àwọn náà ń ṣe tiwọn. Àwọn láfógidi, àwọn náà ń ṣe tiwọn. Ashley kẹ̀dẹ̀rẹ́ kò gbẹ́yìn. Èyí Mariam, ó ní kí ló ṣubú tẹ̀ ọ́, ìyá bàbá Nasiru. Tóbi tán lè rán ní iṣẹ́ kí iṣẹ́ tóun náà sọ pé àníṣe. Tóbi tó jẹ́ pé kò ní stand, kò ní say. Kí ló wà lẹ́nu Tóbi? Àwọn tó lọ gbé àwọn ọmọ ọba fọ́ṣùn, tó lọ ra ọmọ tó ń gbé wá fún kábíyèsí torí dúkìá Tádé ní káwò. Ìdájọ́ ń bẹ. Àwa kọ́ la máa sọ fún yín o. Ẹ̀yin lè máa fọwọ́ ara yín ṣe ra yín. Tógo tó bá ń jẹ́ ti Ọlọ́run. Pẹ̀lú bẹ́ẹ̀ ṣe ní kí Naomi sinmi. Bẹ́ẹ̀ ṣe ní kí Naomi farabalẹ̀ kó sinmi ní ààfin. Torí Naomi ò rí ti yín rò bó ṣe wà yẹn. Tá pé bẹ́ẹ̀ ṣe wà yẹn, kólúkálukú wà ní ààyè tiẹ̀. Lẹ́rí pé àfihàn kan máa gbòòrò. Ó máa gbòòrò. Bẹ́sẹ̀ yín, ẹ̀ ń ṣèbàjẹ́, ẹ̀ fẹ́ kí ààfin yẹn tòrò. Ẹ lọ síta, ẹ lọ máa ṣe nǹkan abomination. Ẹ máa gbé wá sí ààfin, gbogbo nǹkan èèwọ̀. Nǹkan tó pẹ̀lú èèwọ̀. Táwọn alálẹ̀ tí tó máa ń bínú sí ẹ̀yin tẹ̀ ń ṣe traditional things láàfin. Ẹ̀yin lẹ tún fọwọ́ pa idà Sátánì lójú. Ẹ mọ̀ pé Sátánì kò gbéregbè. Sátánì ò gbéregbè, kò fẹ́ nǹkan dáadáa. Ó fẹ́ máa tì yín gbọ̀ngbọ̀n láti máa ṣàṣìṣe. Ẹ̀yin náà lè yára yín lọ́pọlọ. Ẹ sọ pé nǹkan tí Sátánì fẹ́ lò wáyé. Wọ́n máa miss nǹkan gan-an ní ààfin yẹn. I don't know. Ẹ wo yín sìn. Ẹ wo hílà. Ẹ mú nǹkan tó bí kábíyèsí inú ẹ ṣe gbogbo ẹ̀ṣà. Ẹ wo èyí tó jẹ́ Elizabeth kékeré yẹn. Ìyẹn náà wọ́n tì wọ́n ti mú Elizabeth. Wọ́n ti mú tìrà. Báwo ló ṣe fẹ́ bọ́nú ẹ̀? Àfikún ya tètè. Káwọn tó ní Elizabeth, kí wọ́n tètè gbárùkù tí o. Kọ́ gbárùkù tí o kó má lọ ṣìṣe bí nǹkan àwọn tó jẹ́ pé àwọn tó ti yàn àwọn yẹn ti bímọ síta. Wọ́n ti bímọ, wọ́n ti yàn, wọ́n ti ṣe. Elizabeth tí wọ́n tó tiẹ̀ tí ìrọ̀wọ́ kankan mú. Àti tí nílé kábíyèsí, wọ́n bá wọn ṣe tí ẹ̀rù ọpọlọ ẹ̀ kó tí ẹ̀ kó ronú pé ṣàwọn people tí mò ń tẹ̀lé yìí, tí mò ń fara wé yìí, ṣé ìpọ́n fẹ́ destroy òun báyìí tó yẹ kó fara fún rẹ̀ kó calculate ayé ẹ̀ kó lè mọ ibi tó máa sábà sí. Ṣé Naomi fẹ́ fara wé Naomi? Naomi bó ṣe wà yẹn, Ọlọ́run lolùṣọ́ àgùntàn. Kì í ṣe aláìní o. Ó mú lọ sí ipa odò tó dákẹ́ rọ́rọ́. Ó ń tu ọkàn ẹ̀ lára. Torí bó ṣe wà yẹn, òun àtọmọ ẹ̀
ohun ìní Ọlọ́run ni wọ́n. Ọlọ́run tẹ̀lé fi òǹtẹ̀ ìlú ti stamp àwọn wà lábẹ́ òjìji Olódùmarè. Ọlọ́run tó dá ọ̀run wáyé. Àwọn Naomi àtàwọn ọmọ ẹ̀. Ẹ̀dẹ̀ farawé Naomi. Bẹ́ẹ̀ ṣe ń bá Naomi jà tẹ́ ń bá Naomi ṣe gbogbo ẹ̀. Naomi ń yege lójoojúmọ́, ó ń yege lójoojúmọ́, Ọlọ́run dẹ̀ ṣẹ́gun fún lójoojúmọ́. Bíbélì ní pé kí ẹ má ṣe pa mí lẹ́nu, wọ́n ní kí a má ṣe, mo ti gbàgbé bí wọ́n ṣe sọ parable yẹn nínú Bíbélì. Tí n bá rántí màá sọ mọ́rọ̀. Ẹ̀dẹ̀ farawé Naomi. Ẹ má farawé Naomi o. Ẹ má farawé Naomi o. Torí Naomi rí ti ní Jehovah tó gbójúlé. Ẹ ń farawé Ọlọ́run tó jẹ́ pé ó lè gbani, ó lè lani, ó lè yọni gbogbo ọ̀nà tó fi wà pẹ̀lú Naomi. Èyí dẹ̀ sọ pé báwo ni ti Naomi ti rí. Ẹ̀yin lè mọ̀ pé kábíyèsí sọ pé òun fẹ́ celebrate ẹ̀. Ó lóun fẹ́ celebrate Naomi. Pé Naomi wọ́n ní ṣe ló dàbí kàyéfì. Wọ́n ní kábíyèsí nìkan ló fẹ́ nu ara ẹ̀ sọ. Bó ṣe ló ń ṣe òun kàyéfì pé ọmọ yìí lè wà pẹ̀lú gbogbo ẹ̀ pátápátá pọ̀ lọ́hùn. Ó rí lè bá òun ṣiṣẹ́ ìyanu lórí Naomi tí Naomi tún lè padà sáàfin. Ó ní ṣe lóun ń wo Naomi pé àbá àlá lòun ńlá. Kábíyèsí má dààmú gan kó tó lè rí Naomi. Olúwa ṣeun. Torí náà kí gbogbo wa ká kún fún àdúrà, ká dẹ̀ máa gbàdúrà fún Naomi. Ojú ò gbọdọ̀ ti ọmọ Ọlọ́run. Ojú ò gbọdọ̀ ti ọmọ Ọlọ́run. Tó bá ń ti gbogbo èèyàn, wọ́n lójú ò gbọdọ̀ ti ọmọ Ọlọ́run. Nígbà máa gbàdúrà fún Naomi. Dídé tó dé sí àsìkò tó dé sáàfin yìí kó mú kí kábíyèsí mọ̀ sí rere, kí gbogbo wọn mọ̀ sí rere, kí àtúnṣe ńlá rapidly kó wá bẹ̀rẹ̀ lóní pẹrẹwu láàfin yẹn, kí ìyanu kó ṣẹlẹ̀. Kí ìyanu ńlá kó ṣẹlẹ̀. Wọ́n ní kò sí ohun ìjà olóró kan tó lè ṣe sí ọmọ Ọlọ́run tó máa pa lára. Irú Naomi yẹn, á bá mi ní o. Ọlọ́run á dẹ̀ fọ́ mọ́ láúláú. Á dẹ̀ ṣe níṣe tó jẹ́ pé tó bá rí Naomi, jìnnìjìnnì kó máa bá àwọn ọ̀tá. Kí iná máa la àárín wọn kọjá. Kí iná máa la àárín Naomi àti àwọn ọ̀tá ẹ̀, kí iná máa la àárín wọn kọjá. Kọ́ má ṣe lè fọwọ́ kàn. Tó bá rí kí Naomi kó di ẹ̀rù jẹjẹ fún àwọn ọ̀tá ẹ̀ nínú ààfin. Mo gba àdúrà yẹn fún. Lágbára ẹ̀jẹ̀ Jésù bẹ́ẹ̀ ló ṣe máa rí lórúkọ Jésù Olúwa wa. Àmín. Ẹ̀yin èèyàn wa, kábíyèsí ló fẹ́ celebrate Naomi. Òun fẹ́ ṣe welcome party fún. Ṣé ó tó bẹ́ẹ̀? Ṣé kò tó bẹ́ẹ̀? Ó tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ. Bẹ́ẹ̀ ni, ó dé pẹ̀lú ayé àtàlàáfíà pẹ̀lú àwọn ọmọ ẹ̀. Pẹ̀lú nǹkan tí kábíyèsí lérò ó lè ṣẹ. Gbogbo agbára òkùnkùn kò ṣẹ mọ́ wọn lára. Lágbára ẹ̀jẹ̀ Jésù, ogun t'Ọlọ́run ti ṣẹ́ fún Naomi àti kábíyèsí kò ní gbérí mọ́. Lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Ẹ ṣé gan bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa, ẹ̀yin èèyàn mi tó ṣẹlẹ̀ ń kẹjọ. Àwọn èèyàn mi tó yẹ pé wọ́n ní rí ìbànújẹ́ ní ayé wọn títí láéláé. Irú ayọ̀ náà máa gbọ́ pẹ̀lú àwọn àtàwa náà. Lórúkọ Jésù Olúwa wa. Àmín. Ẹ ṣé gan bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa. Bye. Ẹ bá share, ẹ bá like, ẹ bá subscribe. Yes, ẹ bá jẹ́ gbàgbé. Ó wà very important. Bẹ́ẹ̀ ṣe bá mi share, tẹ́ bá mi like, tẹ́ bá mi subscribe. Ààbò Ọlọ́run, ojúrere Ọlọ́run, àánú Ọlọ́run yóò máa bá yín gbé o láti ìgbà yìí láti títí láéláé. Àmín. Ẹ ṣé gan bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa. Láyọ̀ o.